kú dédé àsìkò yìí ẹ̀sìnkú iṣẹ́ àtòrọ̀ ẹ káàbọ̀ sí ìkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé ló ń dé sí etí gbọ̀nyín ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí gbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti yan àwọn ọkùnrin kan àti obìnrin kan sí ipò ẹ̀ka tó ń rí sí ìgbóhùnsí afẹ́fẹ́ àti ìpolongo. Lẹ́yìn ìgbésẹ̀ ìkéde pàjáwìrì lórí ètò ààbò fún oúnjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ló ti ṣe àfihàn wọn láti jẹ́ kí oúnjẹ pọ̀ yanturu lórílẹ̀‐èdè Nàìjíríà. Àgbáríjọ àwọn òṣìṣẹ́ olùkọ́ ní olúùlú ilẹ̀ wa Àbújá ni wọ́n ti fi igi gún ìyanṣẹ́lódì èyí tí wọ́n gùn lé lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́fà. Ilé-ẹjọ́ gíga tó fi ìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ṣe ìdájọ́ ikú fún ọ̀gá ọlọ́pàá ẹni tó ṣekú pa arábìnrin tó jẹ́ agbẹjọ́rò tó wà nínú oyún lọ́dún tó kọjá. Ìròyìn ilẹ̀ òkèrè lẹ́yìn tí àwọn ẹgbẹ́ òṣèlú gbòógì ti ṣe ìlérí láti fi àyè gba ètò ìdìbò alálàáfíà lórílẹ̀‐èdè Liberia ìjà kan tó tún wáyé èyí tó la ẹ̀mí lọ ló ti dá ìbẹ̀rù ìbojo sílẹ̀ ní orílẹ̀‐èdè náà ṣáájú ètò ìdìbò. Lákòótán ìròyìn eré ìdárayá ẹnìkan tó fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti gba Victor Osimhen lámọ̀ràn láti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lórílẹ̀-èdè England. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube àbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kan òjọ̀kan bí a bá ṣe múlẹ̀ bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV Samuel Owóyẹmí lórúkọ tèmi ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti yan àwọn ọkùnrin kan àti obìnrin kan sí iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ àti ìpolongo fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe jẹyọ nínú àtẹ̀jáde tó wá láti ọwọ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìgbóhùnsí afẹ́fẹ́ àti ìpolongo Àjúrì Ngalale nígbà tí wọ́n fi orúkọ gbogbo àwọn ẹni wọ̀nyí léde bákan náà tún yan arábìnrin Linda Nwabuba Akigbe láti máa jẹ́ olùdámọ̀ràn pàtàkì nípa ti ìkànsí ara ẹni sí ààrẹ àjọ ECOWAS ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu lákòótán ni wọ́n rọ gbogbo àwọn èèyàn tí wọ́n yàn sí ipò náà láti ṣe àmúlò ipò tí wọ́n yàn wọ́n sí dáradára níbàámu ìrètí èyí tí ó jẹ́ àkọmọ̀nà fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórílẹ̀-èdè Nàìjíríà fún àtúnṣe àti ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn ìgbésẹ̀ ìkéde pàjáwìrì lórí ètò ààbò fún oúnjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà láti ẹnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìjọba àpapọ̀ ló ti ṣe àfihàn èròǹgbà wọn nípasẹ̀ ẹ̀ka ètò tó ń rí sí ètò ọ̀gbìn àti oúnjẹ lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ̀rẹ̀ láti ibi ìpèsè àti ìgbáradì fún àsìkò ọ̀gbẹlẹ̀ bẹ̀rẹ̀ láti oṣù kọkànlá ọdún tí a wà yìí alákòóso fún ọ̀rọ̀ ètò ọ̀gbìn àti ààbò fún oúnjẹ lórílẹ̀‐èdè yìí Abubakar Kyari ló mẹ́nuba ọ̀rọ̀ yìí láti ìlú Àbújá orílẹ̀-èdè Nàìjíríà pé ìgbésẹ̀ náà ló wáyé láti mú ìlọsíwájú bá ẹ̀ka ètò ọ̀gbìn orílẹ̀-èdè yìí níbàámu èròǹgbà ìrètí titun tó jẹ́ àkọmọ̀nà ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bákan náà ìgbésẹ̀ náà yóò jẹ́ kí owó oúnjẹ já wá sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti pé èrè oko yóò wà ní ilẹ̀ lọ́pọ̀ yanturu torí náà wọ́n ní àwọn fẹ́ ṣe ìgbáradì yìí fún àsìkò ọ̀gbẹlẹ̀ lẹ́ka ètò ọ̀gbìn orílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú àwọn ohun èlò tí àwọn ti ní ìkàlẹ̀ báyìí fún ètò náà láti gbìnàyà káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Àgbáríjọ àwọn òṣìṣẹ́ olùkọ́ NUT ẹ̀ka ti olúùlú ilẹ̀ wa Àbújá ló ti ṣẹ́wélé ìgbésẹ̀ ìyanṣẹ́lódì èyí tí wọ́n gùn lé tó jẹ́ olóṣù mẹ́fà lẹ́yìn tí alákòóso fún ìlú Àbújá Nyesom Wike dá sí ọ̀rọ̀ náà alága ẹgbẹ́ NUT ọ̀gbẹ́ni Stephen Kanabayi ló fi ìdí ìgbésẹ̀ náà múlẹ̀ níbi ètò ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Àbújá pé àwọn ti fi igi gún ìyanṣẹ́lódì tí àwọn gùn lé lọ́jọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún tí a wà yìí lórí àìsan ìdá 40 owó oṣù àwọn àti àwọn
àwọn owó àjẹmọ́nú tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kọ̀ láti san fún àwọn. Bákan náà ni wọ́n gbé oríyìn fún alákòóso Nyesom Wike látàrí bó ṣe dá sí ọ̀rọ̀ náà àti pé dídá sí ọ̀rọ̀ náà ló ní ìtumọ̀ lásìkò yìí láti jẹ́ kí àwọn ṣẹ́wélé ìyanṣẹ́lódì èyí tí àwọn ti gùn lé. Lákòótán ni ọ̀gbẹ́ni Stephen sọ di mímọ̀ pé onísùúrù ni àwọn olùkọ́ pé àwọn lè fi ara da ìgbésẹ̀ pípẹ́ sísan owó oṣù tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bá ti nà tán fún àwọn. Ilé ẹjọ́ gíga tó fi ìdí kalẹ̀ sí ìlú Tafawa Balewa Square ìpínlẹ̀ Èkó ló ti sọ di mímọ̀ lọ́jọ́ òní pé àwọn ti ṣe bẹ́ẹ̀ àwọn ti dá ẹjọ́ ikú fún ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ní kó lọ rọ́kúnlé ṣáájú lẹ́ni tí ó ṣekú pa arábìnrin kan tó jẹ́ agbẹjọ́rò ní ìlú Èkó. Òun ni wọ́n ti dá ẹjọ́ ikú fún lẹ́yìn tí ó jẹ̀bi ìwà ẹ̀sùn ìpànìyàn látàrí bó ṣe rán arábìnrin náà ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Ọmọbálálé Rahim lọ sí ọ̀run àrèmábọ̀ lẹ́yìn ní ọ̀sán gangan nípa bó ṣe yìnbọn pa arábìnrin yìí toyúntoyún lọ́jọ́ ọdún Kérésìmesì ọdún tó kọjá. Adájọ́ Ìbírónkẹ́ Harrison ló dá ẹjọ́ ikú fún igbákejì ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ASP Drambabi Bandi lẹ́yìn tí wọ́n rí pé ó jẹ̀bi ẹ̀sùn náà kọjá àwáwí àti pé pẹ̀lú ìwà ìpànìyàn ló fi ṣe ikú pa arábìnrin agbẹjọ́rò náà. Ṣáájú ni adájọ́ Harrison ti pàṣẹ pé kí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ lọ sí ìwé ẹ̀sùn ìdáàbòbò fún arákùnrin yìí ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ASP Bandi látàrí pé ó sọ wípé òun kò lọ́wọ́ níbi ọ̀rọ̀ náà èyí tí wọ́n fi kọ́ lọ́rùn. Bákan náà lòun náà fún alára sọ di mímọ̀ pé kí wọ́n lọ da ẹjọ́ náà nù kí wọ́n sì tú òun sílẹ̀ torí pé òun kò lẹ́jọ́ kan láti jẹ́ lórí ẹ̀sùn náà. Ìròyìn ilẹ̀ òkèrè lẹ́yìn tí àwọn ènìyàn kan ti sọ di mímọ̀ wípé àwọn kò ní ṣe bẹ́ẹ̀ fi ààyè gba ètò ìdìbò tí kò ní mú àlàáfíà dání lórílẹ̀‐èdè Liberia. Ṣùgbọ́n ikú ènìyàn mẹ́ta tó wáyé níbi ìjà tó wáyé lóṣù tó kọjá láàrin àwọn ẹgbẹ́ òṣèlú gbòógì ló ti mú ìbẹ̀rù dání ṣáájú ètò ìdìbò tó fẹ́ wáyé ní orílẹ̀‐èdè náà. Gẹ́gẹ́ bí àwọn oníròyìn ti sọ di mímọ̀ wípé ìwà ìdàlórí yìí ló ti gbé igi dínà ètò ìpolongo ìdìbò tí ààrẹ Jọjúwé fún ipò aláṣẹ fún ìgbà kejì látàrí ìjà tó bẹ́ sílẹ̀ láàrin àwọn olólùfẹ́ ààrẹ Jọjúwé àti ẹgbẹ́ òṣèlú alátakò ní olúùlú orílẹ̀-èdè náà. Bákan náà ni wọ́n ní kò sí ẹnìkan tó dàbí òṣìṣẹ́ elétò ìdìbò tó yọjú lọ́jọ́ àìkú Sunday àná. Ṣùgbọ́n ó kéré tán ènìyàn márùn-ún ni wọ́n ti fi ara pa látàrí ìṣẹ̀lẹ̀ náà èyí tí ó wáyé. Jọjúwé ẹni tí ẹni tó jẹ́ ààrẹ lọ́wọ́ yìí ní orílẹ̀-èdè Liberia ẹni tó sì fi igagbága pẹ̀lú àwọn adíjedupò ààrẹ 19 láti dé ipò aláṣẹ fún ìgbà kejì. Ó ti kó àwọn ènìyàn rẹ̀ jọ lọ́jọ́ àìkú Sunday fún àṣekágbá ètò ìpolongo rẹ̀. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé kí wọ́n jẹ́ kí àlàáfíà àti ìlọsíwájú orílẹ̀-èdè náà máa jẹ àwọn lógún ní gbogbo ìgbà torí láìsí àlàáfíà ilé ayé yìí á nira fún gbogbo ènìyàn láti gbé. Lẹ́ka ti ìròyìn eré ìdárayá ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Mikel Obi ló ti gba agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Victor Osimhen lámọ̀ràn láti lọ gbá bọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea kó sì gbójú kúrò lọ́dọ̀ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United torí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ló ti máa ṣe àṣeyọrí púpọ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìrọ̀rùn ló máa bá dé fún Osimhen tó bá lè gbórí wọlé sínú ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ìyẹn EPL lórílẹ̀-èdè England. Mikel Obi ẹni tó sọ di mímọ̀ wípé òun jẹ́ agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ló sọ di mímọ̀ sí iwájú pé yàtọ̀ sí òun tóun ti wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà tẹ́lẹ̀ tí òun sì ti ń wo Victor Osimhen láti ọjọ́ pípẹ́ òun kò sì lè parọ́ pé òun kò wò mọ́ lásìkò yìí. Ó sọ di mímọ̀ sí iwájú pé ìbádára fún Victor Osimhen láti lọ sí inú ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì EPL. Victor Osimhen ló ti mi àwọn fún ìgbà 6 ọ̀tọ̀ọ̀tọ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn ikọ̀ agbábọ́ọ̀lù Napoli lórílẹ̀-èdè Italy. Bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i.
ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ló ti yan àwọn ọkùnrin kan àti obìnrin kan sí ipò ẹ̀ka tó ń rí sí ìpolongo àti ìgbóhùn sí afẹ́fẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà. Bákan náà lẹ́yìn ìgbésẹ̀ ìkéde pàjáwìrì lórí ètò ààbò oúnjẹ lórílẹ̀-èdè nàìjíríà, ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu ló ti kéde ètò wọn fún ìlànà tí wọ́n ní láti jẹ́ kí oúnjẹ pọ̀ yàtúrú lórílẹ̀-èdè nàìjíríà. Àgbáríjọ àwọn òṣìṣẹ́ ẹ̀ka ti olúùlú ilẹ̀ wa àbújá tí wọ́n jẹ́ olùkọ́ ni wọ́n ti ṣẹ́wẹ́lé ìyanṣẹ́lódì wọn. Bákan náà ilé ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ èkó ni wọ́n ti dá ẹjọ́ ikú fún ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá tó rán arábìnrin kan ẹni tó jẹ́ agbẹjọ́rò lọ sí ọ̀run àrèmábọ̀ toyúntoyún. Ìròyìn ilẹ̀ òkèrè ṣáájú ètò ìdìbò tó fẹ́ wáyé ní orílẹ̀-èdè Liberia, àwọn ènìyàn ti mú ìbẹ̀rùbojo dání látàrí àwọn ènìyàn 4 tí wọ́n farapa tí wọ́n sì gbẹ́mìí mì níbi ìṣẹ̀lẹ̀ tó bẹ́ sílẹ̀ lóṣù tó kọjá. Lákòótán ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles Mikel Obi ló ti gba Victor Osimhen lámọ̀ràn láti finú ikọ̀ agbábọ́ọ̀lù tó wà sílẹ̀ lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lórílẹ̀-èdè England. Bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ká tó máa lọ, ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kan-ò-jọ̀kan bí a bá ṣe ń múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé wá sí etí ìgbọ̀nyín. Àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire kàbìtì.